Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Iṣẹ́ kan ni mo fẹ́ fún wa. Iṣẹ́ aṣínà ni iṣẹ́ náà máa ń ṣe. Tá bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká ra ẹ̀kọ́ eléwé kan. Ẹni tó fẹ́ ṣiṣẹ́ yìí gangan fún rẹ̀, a wá jẹ ẹ̀kọ́ yìí, a jẹ́ lájẹ tán. Ewé ẹ̀kọ́ yìí, a wá kó sínú odó. A kó ewé tọ̀nàpòwó, a kó sí, a wá gún papọ̀. A kó ọṣẹ náà sí, a gún papọ̀. A wá kó sínú ike funfun kan. Tó bá ti di àárọ̀, ẹ jẹ́ ká máa fi wẹ̀ lẹ́yìn ọjọ́ kẹta. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, owó a máa wọlé fún wa lọ́nà tá lérò àbí lọ́nà tá lérò. Ẹ má gbàgbé pé orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì, ẹni tí Ọlọ́run fi ṣe president fún ẹgbẹ́ Association of African Tradition and Culture. Ìdí tá fi ń ṣe àwọn fídíò yìí, òun náà ni láti fi polówó ẹgbẹ́ náà. Ní tá máa ń ṣe nínú ẹgbẹ́ òun náà ni pé a máa ń kọ́ra wa ní lílo ewé àtegbò. Bákan náà, ìwọ tó ṣe pé babaláwo ni ẹ́, àbóníṣègùn, àbáfà, àbí wòlíì, àti ìwọ tó tiẹ̀ kì í ṣe kankan nú ẹ̀ tó ṣe pé o kàn nífẹ̀ẹ́ sí ewé àtegbò ni, gbìyànjú kó darapọ̀ mọ́ ẹgbẹ́ wa. Ẹ̀yin tẹ́ máa ń béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ mi, ó yẹ kẹ́ lè mọ̀ pé àwọn ọmọ ẹgbẹ́ wa ló ní àǹfààní sí àwọn ìbéèrè yìí. Nítorí pé àtijúwe ẹgbẹ́ náà fún yín, ní pé nǹkan tí ò bá yé yín, òògùn ìbílẹ̀ tó bá ń wá tó tètè rí, ìwọ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn, kó sọnù ẹgbẹ́ pé mo nídìí òògùn báyìí o, àwọn èèyàn agbárùkù tiẹ̀, ká darapọ̀ mọ́ ẹgbẹ́ òun ló ṣe wá láǹfààní. Àti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà ó rọrùn. 5,000 naira òun ni registration àti ID card. Ẹ má yẹ kí owó yẹn, ẹ má yẹ kó yà yín lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń wò pé ó tún la owó lọ ni. Báwo ni ò ṣe ní la owó lọ? Ẹgbẹ́ ta register lọ́dọ̀ ìjọba tó ní ọ̀rọ̀ ID card. Ṣówó tiwa la máa fi ṣe ID card fún èèyàn. So tẹ́ bá fi ojú inú wò, ẹ rí pé dandan ó gbọ́dọ̀ la owó lọ ìgbà tó ti lọ́rọ̀ ID card nínú àti ọ̀rọ̀ registration. Bẹ́ẹ̀ dẹ̀ ni ìjọba ń gba annual return lọ́wọ́ wa. So báwo wà ní ò ṣe ní la owó lọ? Láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ẹ kàn sí mi lórí WhatsApp number mi 08028565188. Ẹ má pè nọ́mbà náà, WhatsApp message ni ká lè gbádùn ara wa. Á dára fún wa.